بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Akí Ọlọ́run wa fi ìfà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. Pàtàkì jùlọ mo fi dédé àsìkò yìí mo fi ń kí gbogbo wa pátápátá ní àwa mùsùlùmí nílé lóko wípé a kú àmójúbà oṣù àpọ́nlé tí a mọ̀ ní oṣù Ramadan. Ẹ̀mí wa tí ó bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni yóò yọrí rẹ̀. Ọlọ́run bá kó ṣe gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe níbẹ̀ ní àtẹ́wọ́gbà, kó lé ẹ̀mí àti ọkàn wa jìnnà sí aburú ṣíṣe sí ọmọlàkejì. Aburú ṣíṣe sì ti máa bẹ̀rẹ̀ látòrí ara èèyàn fúnra ara èèyàn ni. Nígbà tí ẹ̀dá bá ti ń ro nǹkan tí ò bá ti dáa, tí èèyàn bá ti rò náà ni ọmọ gbé ṣe. Ọlọ́run bá yìí sì fi àwọn àyè tó pọ̀ kalẹ̀ fún wa. Nínú rẹ̀ ni kí a ṣe ohun tí ò dáa. Yóò lọ́ra àwọn màláíkà tán mójútó wa, wọ́n lọ́ra kí wọ́n tó kọ àṣìṣe yẹn sílẹ̀. Níbi kan fi wò bí ẹni tó ṣe kínní yìí yóò mọ̀ lẹ́ṣẹ̀ tí yóò sì wá àforíjì níwájú Ọlọ́run ọba tó dá wa. Ṣùgbọ́n màláíkà tí ń kọ dáadáa, nígbà tí èèyàn bá ti gbẹ́nu lé nǹkan báyìí ló ti fẹ́ máa ṣe ní ti dáadáa, kò ní wá ìmọ̀ràn lọ́dọ̀ ẹnì kankan. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n máa kọ dáadáa kalẹ̀ fún wa, kí Ọlọ́run bá kó kà wá kún àwọn tí wọ́n máa kọ dáadáa nípa wọn. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ, mi ò gbé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ àbí ọ̀rọ̀ Yúnúsà, mi ò gbé ti sí ẹ̀gbẹ́ kan, torí ọ̀rọ̀ tó bí tí ó mú mi ní ààyè tó ṣílẹ̀kùn lẹ̀ fún mi láti lè dá sí ọ̀rọ̀ Ọ̀yọ́ ni. Torí pé a rí nínú àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n jáde sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú mi ò ní pè lábòsí, ẹ jẹ́ kí n pè pé wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àìmọ̀kan lórí nǹkan tó ń ṣẹlẹ̀. Ìgbà tó dé ààyè ibì kan, ìgbà tí wọ́n rí náà rí bó ti ṣe ń lọ, wọ́n gbé ẹsẹ̀ kúrò. Ṣùgbọ́n àwọn tó yẹ pé already wọ́n ti ní master plan pẹ̀lú Ògbómọ̀ṣọ́ àti àwọn tí wọ́n ń bẹ̀ wọ́n níṣẹ́ ní ilẹ̀ Yorùbá láti fi wá dá àwọn wàhálà sílẹ̀, tí wọ́n employ service wọn, àwọn ń báṣẹ́ tí wọ́n lọ, wọ́n ń fi ète àti irọ́ àti àbòsí wọ́n fi ń bá wa ṣe ní ìlú Ògbómọ̀ṣọ́. A rí nínú àwọn títí wa náà tí wọ́n jẹ́ni tí èèyàn lè fi ọkàn tán, téèyàn lérò wípé èèyàn lè fi ọkàn tán, jẹ́ pé wọ́n ń bá wọn ṣe lẹ́nu ìgbà tí Ọlọ́run tẹ̀ ní kí n tí wọ́n ń lé kọ́ tẹ̀ wọ́n lọ́wọ́. Àwọn náà tó ti recruit àwọn ẹlòmíì nínú àwọn tó wà nílùú Ògbómọ̀ṣọ́ náà tó jẹ́ àwọn olóṣèlú, wọ́n ti recruit ẹ̀ mọ́ra wọn torí bóyá wọ́n ní plan kan kalẹ̀ fún Ọ̀yọ́ lábẹ́ ọ̀rọ̀ òṣèlú. Àmọ́ ojú rèé, ìran rèé ni. Àwa tí a ní wọn, a mọ irú nǹkan tó tara wa jáde. Ẹ̀yin tẹ́ sì lérò pé ẹ fẹ́ gbà wọ́n sọ́dọ̀, ó yẹ ká ẹ lè mọ̀ pé gbogbo ẹni yóò tó bá jẹ́ pé ó bá fi lè ṣàbòsí ìlú abínibí rẹ̀ tó fi wá fi ara pamọ́ sọ́dọ̀ yín àti ṣàbòsí fẹ́yìn náà, kì í ṣe nǹkan tí yóò lọ títí. Ṣùgbọ́n tiwa ni pé a ó mọ kì í nílọ̀ láti pé kí ẹ ṣọ́ra. Ìkìlọ̀ tiwa sì ní ó lè jẹ́ torí Ọlọ́run
ó sì lè jẹ́ torí wípé àwa náà ń sá fún kẹ́ mọ́ kó tiyín, kẹ́ mọ́ kó ràn wá, torí wọ́n ní èèyàn ránranrun èèyàn ní mọ́ kó ràn. Àwọn Haúsá sì mọ́ pa òwe kan, mo ti pa fún yín ní Ọ̀yọ́ síwájú, mo pa fún bàbá wa Ọwádé, kí Ọlọ́run bá kó jẹ́ kí ẹ̀mí wọn kí ó gùn, kí wọ́n lo àyè ń pẹ́ gẹ́gẹ́ bí àwọn baba ńlá baba wọn ti ṣe mọ́ ṣe. Mo pa lóye fún wọn nígbà náà wípé àwọn Haúsá sọ wípé idan ka ga gemu makwabcinka ya kama wuta, ka yi ƙoƙari ka shafa naka ruwa kafin ka yi ƙoƙarin kashe masa wuta. Ìtumọ̀, wọ́n ní tó bá rí pé irùngbọ̀n alájọṣe rẹ, alábàágbé rẹ, tó bá rí pé ó bá ti mú iná tí iná bá jò mọ́, gbìyànjú kó mú mi ó fi gba ti agbọ̀n títì ẹ náà, torí pé kó má jẹ́ pé nígbà tó bá lọ fẹ́ bá fẹnu pa irun ọgbọ̀n rẹ̀ títí tiẹ̀ tó fi wá jẹ́ pé tiẹ̀ náà á fi wá gba náà. Lọ́ fi wá ṣe ìmọ̀ràn wípé bí iná bá ń jó ni, tí bá ń jó ọmọ ẹni, tààrà ẹni lèyàn kọ́kọ́ mọ́ sáré paná. A gbìyànjú níwọ̀nba tí Ọlọ́run bá rán mi lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ nígbà tó fi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ látorí ọ̀rọ̀ mo ṣe ìmáàmù, mo mú àwọn ìkìlọ̀ kan wá, ìkìlọ̀ tí mo sì mú wá yìí, mo mú wá ní pẹ̀lú ìmọ̀ràn fún bàbá wa Ọwádé, lórí pé kí wọ́n ṣọ́ra pẹ̀lú àwọn onímọ̀ràn tó bá fẹ́ lò lórí tí ó wà nílẹ̀. Bí kìí ṣe bẹ́ẹ̀, wọ́n lè padà mú wọn jẹ̀bi níwájú gbogbo ayé. Ìyẹn ni mò ń wò, tí bí ọ̀rọ̀ títẹ̀sìn ni mò ń wò, láti pé ká má fi títí wọn, ká má lọ rí fi kó bá ìrìn àjò wọn. Lásìkò ìgbà náà èmi ò rí nírí wípé wọ́n dé láti gbé aṣọ Ṣàngó wọ̀, wípé èyí tí àwọn bá ṣe abẹ́gẹ́, mo sì ṣetán láti fẹ́ ṣe pẹ̀lú ẹnikẹ́ni. Èyí tó hàn gidigidi tèmi kàn mọ̀ ni wípé nígbà tí ìjà ń bá ń ru lọ́wọ́lọ́wọ́, gbogbo ẹ̀dá yòówù tó bá ní òun ṣetán láti fẹ́ paná ìjà, tó bá lóun fẹ́ dá kún tí ń ṣẹlẹ̀ ni, kó jẹ́ kọ́lọ̀ rí mọ̀ pé ọ̀rọ̀ òun dà gẹ́gẹ́ bí ẹni tó lóṣòó tàbí tó gan fòrà sókè tí ń fòrò ọmọlàkejì ni. Ọlọ́run ọba tó dá èmi, tó dá ìwọ, tó dá òun náà, òdìgbà tó bá di pé ó bá bẹ̀rẹ̀ ní fi ń wo fòrò ẹni tí ń wo fòrò ọmọlàkejì rẹ̀, láti pé kí èèyàn kọ́lọ̀ rí ṣọ́ra. Àwọn ìwú náà mọ́ pa òwe kan, wọ́n ní he who lives in the glass house should not throw stone. Gbogbo ẹ̀dá yòówù tó bá ti mọ̀ pé ilé gíláàsì lòun ń gbé, kìí fi òkúta kìí fi ṣeré o, láti pé ẹ jẹ́ ká ṣeré òkò lílẹ̀, kìí ṣe. Mo kìlọ̀ fún bàbá wa Ọwádé bí ìmọ̀ràn nígbà náà. Mi ò lè sọ wípé ó kàn wọ́n lára, torí bí ó bá ṣe kàn wọ́n lára, àwọn tó lè jẹ́ kó kàn wọ́n lára, gbogbo tó kù lára wọn pátápátá, mi ò pẹ́nu sọ láti sọ fún gbogbo ayé wípé àbòsí ló wà lára wọn. Wọ́n yìí ṣe àwọn tó ń tò ìlú, bí kìí ṣe pé àwọn tó tún lè kó aburú bá ìlú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní ara wọn. Èmi lè ní rí nírí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lágbọ́n tí ó ṣe ti ẹ̀sìn, ó ṣe ti tẹ̀sìn. Ìgbà tó wá dípọ́ wá délẹ̀, Ọlọ́run á fi àṣírí ọ̀pọ̀lọpọ̀ hàn látara ṣe tó lóṣèlú àti mọ́dé ṣe ń ṣe ìlú. Bàbá wa Ọwádé wọ́n dé sọ́yọ́, wọ́n fojú wo wípé wọ́n bá ti ní àwọn tí wọ́n bá mú nádóko nínú ojú tán burú,
tó yẹ pé wọn kàn tí ó lè ṣẹlẹ̀ bá kó wọn mọ́ra a ó lè rí ìjọba ṣe. bẹ́ẹ̀ ni nítòótọ́ ni gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń wí wípé torí wèrè ilé torí wèrè ta là ṣe máa ní wèrè nínú ilé. so bí Táyé Currency ló fi kọ orin níbi tán ti ń dádé fọ́ba tí wọ́n ń kọrin wèrè náà fi ń wú wèrè. sẹ́wọ̀n pé nígbà míì ààyè ibi tí wọ́n bá gbé ti sọ ọ̀rọ̀ tí ó bá wúlò yóò padà máa wúlò sí ààyè ibì kan. orin Táyé Currency ọlọ́rin wúlò sáàyè ibòmíì wípé wèrè wọ́n fi ń wú wèrè. àmọ́ ti ìlú Ọ̀yọ́ ọgbọ́n òye làákàyè àti sùúrù àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alájọṣe ẹni ìlọ yẹ kí bàbá ọ̀wọ́ adé kí wọ́n wá kàrà kí wọ́n wá bẹ́ẹ̀. wọ́n lórí ṣílẹ̀kùn ogun ni náà ṣílẹ̀kùn náà ní àwọn fẹ́ wo ibi tí ogun bá wà. Ṣàngó yìí ń wo àwọn gbọ́dọ̀ fi hàn bí Ṣàngó ṣe jẹ́ torí pé àwọn gangan ni olùkóso ní ìsìn. so ibi tí àwọn bá ti ọwọ́ bọ̀ àfi kí àwọn orí kí àwọn mú wá sílẹ̀. ó wá jẹ́ nǹkan tí ó wá jẹ́ nǹkan ìyàlẹ́nu fún wa wípé lẹ́nu ìgbà tí wọ́n débẹ̀ wọ́n ti fi ọwọ́ ara wọn fúnra ara wọn fa àwọn ẹ̀gbin. ọwọ́ ara wọn fúnra wọn náà fi fa ẹ̀gbin torí pé wọ́n tẹ̀lé ìmọ̀ràn tàbí pé wọ́n tẹ̀lé ìfẹ́ inú títí wọn. ọ̀kan nínú méjì ni ó ṣe nínú kó jẹ́ pé ìfẹ́ inú tiwọn tàbí ìmọ̀ràn kànáà tí bàbá wa Ọwọ́adé tí wọ́n fi wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́ níta kọ́kọ́ gbé kaná èyí láti wá ọ̀tá kún ọ̀tá. báwo ni mo ṣe lè lò bẹ́ẹ̀ fún wọn? bẹ́ẹ̀ ni látara tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo wa la mọ̀ tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ léè tó mú wa tó pé ká máa kìlọ̀ fún wọn wípé ẹ lọ rí sọ ara yín o, ẹ má jẹ́ kọ́rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ kọ́rọ̀ yín o torí ìtawà ń ṣe l'Ógbómọ̀ṣọ́ ìyàmọ́ bá ń ṣe ti nǹkan wa o. ṣùgbọ́n kí ló fẹ́ gbẹ̀yìn rẹ̀? àwọn fi gbogbo orí àti gbogbo ara wọn fi rú tí mọ́ èyí tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ tí kò sí ààyè ìgbà fún aṣíwájú fáwọn ọba kéékèèké tí wọ́n wà ní mo lò ní ọba kéékèèké ni mi ò fi yẹ̀yẹ́ yín o kẹmọ́ òkú bẹ́ẹ̀ mo fi bu yín. èmi ò kí ń tàpá sí àpèrè. àmì tó bá wà lórí àpèrè fúnra ara rẹ̀ tó bá ṣe tí ọba dáa ẹ jẹ́ ká gbé àpèrè wọn àti oyè rẹ̀ ẹ jẹ́ ká gbé sẹ́gbẹ́ kan ẹ jẹ́ ká bá òun gangan wí ká forúkọ rẹ̀ ká fi bá wí torí ibìkan ló ti ń bọ̀ kó tó di ẹnìkan tán gbélé lórí. torí náà mi ò fi yẹ̀yẹ́ yín mo bá pè ní ọba kékeré tó ọba tó kéré sí ọba Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land, ọba wa Ghandi Afọlábí Ọláoyè Olúmọgẹ́gẹ́ kẹta. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o Ọlọ́run bá yóò jẹ́ kẹ́ lò pẹ́pẹ́. níjọ́ tí mo rí fídíò wípé bàbá Ọwọ́adé fúnra ara wọn gbéra wọn lọ sí ilé Olúgbọ́n. ìgbà tí wọ́n ń lọ wọn ò tún lọ láwọn nìkan, wọ́n mú igi ogun dání. ẹ jẹ́ kí mi pẹ̀lú ní kájọ bíra wa léèrè níbí, ṣé wọ́n fẹ́ lọ ṣe fàtọ̀wá níbẹ̀ ẹni àbí kí ló kan igi ogun pẹ̀lú ibi tó lọ? àmọ́ torí pé wọ́n ń pilẹ̀ wàhálà kalẹ̀, wọ́n ń pilẹ̀ ogun. àwọn Haúsá ní Sunsunde Jaruwa ṣírú ẹ̀ṣẹ̀dùkà. gbogbo ẹyẹ tó bá pèpè fójò òun gangan lójú wọn pa. ńlọrọ̀ tá a rí yìí àwa ò mọ̀ wípé wọ́n ń ṣe àbòsí lórí àwọn aráàlú wọn fúnra ara wọn ni. àwa lérò pé lórí tiwa ni wọ́n ń ṣàbòsí fún, ṣùgbọ́n bọ́n ti ṣe rìn ọ̀nà tó bá dọ̀tí ni tó jẹ́ pé nígbà tí wọ́n fi kúrò ńbẹ̀ ọ̀rọ̀ tí wọ́n jọ sọ láàrin ibẹ̀ yẹn kì í ṣe pé tán sọ nípamọ́ tó jáde lórí kámẹ́rà tá à ń rí lórí fídíò.
ọ̀rọ̀ tó tàbùkù Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ land ni. Ọlọ́run ní kí bàbá yẹn kan jẹ́ ọlọ́gbọ́n olóye, Ọlọ́run sì ní kí wọ́n tún ní àwọn tí wọ́n ní làákàyè ní àwọn ìjòyè wọn tó yẹ pé yóò ṣòro kẹ́ tó bá wọn níbi ọ̀rọ̀ rándanrandan, ọ̀rọ̀ tí ò tọ́rọ̀. Ọgbọ́n àti làákàyè ni wọ́n fi máa fi ṣe. Mo kí gbogbo ẹ̀yin olóyè ààfin bẹ̀rẹ̀ látòrí bàbá wa ààrẹ ààbò. Nǹkan yìí kankan Ọlọ́run bá kò ní jẹ́ kó bàjẹ́. Mo ti àtàrà ti yín, mo fi kí gbogbo àwọn olóyè tó kù, kì í mọ Alápò àti bàbá wa ọba Aláròjẹ. Ọlọ́run wa yóò jẹ́ kẹ́ ṣe pẹ́. Gbogbo àwọn eléyìí wọ́n mọ ọgbọ́n àti òye tán fi pẹ̀lú ìlú. Kódà kó tó rí pé ọba dé tí àwọn èèyàn ti wá ọ̀nà wọ́n ṣe fẹ́ dá wàhálà alẹ́ sílùú Ògbómọ̀ṣọ́, ṣùgbọ́n àwọn yìí wọn ò jẹ́ kí nǹkan kan kó ṣẹlẹ̀ sílùú Ògbómọ̀ṣọ́. Wọ́n fẹ́ dá ẹnìkan ṣoṣo sọ, wọ́n fẹ́ dá pé láti dá kí nínú àwọn ọmọ ọba láwọn mọ́gàjí ìyún Prince Adémọ́lá. Tí èèyàn bá ṣe dáadáa wọ́n ní yínníyínní kálíbà ṣìmí ni. Kó tó rí pé kábíyèsí dé, ó ní eré tí bàbá yìí sá, ń tèmi rí ni mò ń sọ. Tẹ́yìn yòókù náà bá ṣe àti fi yìnyín ó ṣòro. Wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kí kábíyèsí ó tó dé. Bí à ń ṣe ń gbé kaná tó ń mú hùhùhùhù lórí tó bá lè ṣe, tó bá lè dà kódà. In tí bàbá yìí ń ṣe ni pé ń ṣe náà bá wa fi sùúrù kún sùúrù. A dúpẹ́ fọ́lọ́run wípé bí àwọn tí wọ́n fẹ́ da ìlú Ògbómọ̀ṣọ́ rú tí wọ́n ń lò wọ́n àbí táwọn náà ń lora wọn láti fẹ́ dà ìlú bàbá wọn rú. Gbogbo eré tí wọ́n sá nígbà náà láti pé kán máa gbé wa sí, kán máa gbé wa sọ́hùn, kán máa mú gbogbo ẹni tó bá wù wọ́n. Àwọn bàbá yìí wọ́n dó digbí nípamọ́ lórí pé ìyà kan ò ní jọmọ Ògbómọ̀ṣọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà inú ohun wọn gan ni ó ti síwájú lọ́dọ̀ àwọn ọlọ́pàá láti rí pé wọ́n fi wá àlàáfíà fún wa ní ìlú. Ẹ dákun ẹ má jẹ́ kárí láburú o. Bàbá jókòó ti ìlú wa yìí, ẹ dákun à ń gbéra ẹni ò lè ṣe nǹkan tí ó jẹ́ kí ó mú àlàáfíà wá fún ìlú. Ẹ̀yin náà ẹ dákun ẹ má pariwo o. Gbogbo tá à ń fẹ́ ní bódìgbà tá a bá ti ní kábíyèsí, tá a bá ní kábíyèsí, a ó fi pẹ̀lẹ́ kùtù, a ó fi ṣe. Àwa yìí náà a ó lè jábọ̀ fún kábíyèsí pé tọ̀ ntẹ́ dé bá nìyí, irú ìrìn àjò tá a bá rìn láti pé ká lè bá fi rí àlàáfíà nílùú. Ẹ jẹ́ ká jọ ṣe pẹ̀lú yín. Wọ́n ṣe bẹ́ẹ̀ nígbà náà, Ọlọ́run sì ní kí wọ́n rí ṣe. Èmi on behalf of myself àti gbogbo ohun tá à ń pè ní Muslim Justice Forum nígbà náà, nígbà tí Muslim Justice Forum tó ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, tí kò tí ì sí ọ̀tẹ̀ nínú, tó tí ì sí lọ́ba níkà ní o, lọ́ba níkà ní, lọ́ba níkà ní o, lọ́ba níkà ní, lọ́ba níkà ní òun ló fẹ́ kán mọ̀ òun. Inú sá ń pariwo kálẹ̀ káàkiri pé lọ́ba níkà lọ́ fẹ́ yọ òun. Àwọn tá a tún jọ kójọ, tá a tún sọ pé àtúnjọ ń ṣe ẹ jẹ́ kájọ gbẹ̀tọ́ fáwọn onílùú. Àwọn náà tún pariwo lọ́ba níkà o, lọ forí pamọ́ o. Àwọn fẹ́ gbóhùn rẹ mọ́. Ohun táwọn ní kán mọ́ gbọ́, àwọn ní kí wọ́n mọ́ rí. Ẹni tó bá yẹ pé táàbà wá ṣe nu, bàbá lè wo níbi, ẹ jẹ́ ká wo níbi, táàbà lè wo níbi, ẹ jẹ́ ká lọ káwọ́ náà bùnmí. Wọn ò jókòó ṣe mítìn lórí bí a ṣe bọ́ lọ́wọ́ àjàgà tí àwọn olórí burúkú mọ́ ṣàǹfààní wọ́n kó Ògbómọ̀ṣọ́ sí lórí ọ̀rọ̀ Yunusa. Tẹ́ bá wá bá wọn tán bá wá jókòó ní ìsìn, ọ̀rọ̀ lọ́ba níkà lókù tí wọ́n ń sọ, ó kù bí tí ó rìn, tó kun tí ó ṣe. Ṣùgbọ́n wọn mọ̀ wípé gbogbo nǹkan táwọn ń ṣe yìí, àwọn náà kọ́, èmi náà kọ́, ó wu Ọlọ́run ọba ló gbé mi jáde lórí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Tó bá yẹ pé wọ́n bá lọ́gbọ́n lórí, tó bá ní làákàyè ni, ó yẹ kán lọ rí mọ̀ wípé mi ì ṣe ẹni tán lè kọlù
mi ṣẹni tó lè ṣe àbòsí ẹ̀ bí mo ṣe lè bínú tó bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá fún mi ní sùúrù sì pọ̀ jù ṣùgbọ́n kí ní kèrè pé mo lè ṣẹ́kù fún yín wípé inú oṣù àwẹ̀ láwà bí kì í bá ṣe bẹ́ẹ̀ èyí tó tóbi tó ṣe ragidi nínú èpè ń bá máa fi kalẹ̀ fún yín eyín lẹ́ lè máa bẹ̀rù tòró dàbẹ̀ ni pé ẹ̀yin nu Ọlọ́run ẹ ò kákún ṣùgbọ́n lọ́dọ̀ Malam Bahaushe lọ́dọ̀ Haúsá ó ní nàmí lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún tí mi mọ́lé kó tú mi lẹ̀ ó yá mi lára jù kọ́ sọ pé èmi nu Ọlọ́run bàtọ́rọ̀ tí yín tẹ́ pé yín kò yé yín débẹ̀ àti ẹni tó gbọ́ nu yín tí ń pera rẹ̀ lọ́lọ́gbọ́n àtẹni tó yẹ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ kọ́ gbọ́ tẹ́lẹ̀ kó wí fẹ́lẹ̀ kọ́ gbọ́ tẹ́lẹ̀ kó wí fẹ́lẹ̀ kọ́ wájú kó àlàáfíà láyé rí gbogbo tó bá gbé ti báyìí tẹ́ bá gbé ti jókòó tọ́píìkì tẹ́jọ sọ tẹ́fi máa mọ́rọ̀ lọ́rọ̀ sọ iná ọmọ mú jáde tó ọmọ ṣọgbẹ́ àti mọ bíi tán àmọ̀ ọ̀hún tán Ọlọ́run á mú yín ẹ wo bí tẹ́ bá Ògbómọ̀ṣọ́ dé káwọn ayé ọmọ sọ̀rọ̀ àwọn ọmọ pé ń ṣiṣẹ́ fáwọn kan lábẹ́nú ni ẹ̀yin nu Ọlọ́run ọlọ́sọ alápẹ̀lẹ́ tá a wà yìí èmi sọ kínní kan lórí justice forum mo ní tẹ́ bá rú dáadáa láàárọ̀ ẹ sì rú dáadáa lọ́sàn-án ó kú bẹ́ẹ̀ ṣe rú tó bá di lálẹ́ ẹ̀yin nu Ọlọ́run ibi tí mo lọ gangan ni wípé àwọn alábòsí ìtẹ́rí tí mo sọ̀rọ̀ báyìí wọ́n lùdí àpò pọ̀ pẹ̀lú igi ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lọ rí bá Olúgbọ́n wọ́n lọ kí Olúgbọ́n wọ́n ń tẹ̀wájú kábíyèsí mọ́lẹ̀ wọ́n lọ rí kí ó ń pẹ̀tù wọ́n lọ gbogbo ẹ̀ àti wá àlàáfíà láàrin Olúgbọ́n àti ó ń pẹ̀tù wọn ò rí ìhun ṣe ìbéèrè mi sí gbogbo ayé àti sí ó ń pẹ̀tù àti Olúgbọ́n òun nìyí kí ni ẹ̀ṣẹ̀ Ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọgẹ́gẹ́ kẹta kọ́ńtrákìtì òun náà ti jọ gbà rí tọ́já mọ́ Ghandi lọ́wọ́ tẹ́pọ̀ fagbára gbà kúrò lọ́wọ́ wọn àbí ṣé chọ́ọ̀chì tánjọ́ ń lọ náà wọ́n ti lọ rí gbàgà àjókòó wọn torí gbogbo wọn kìrìsìtẹ́nì ni wọ́n ṣùgbọ́n èsì tẹ́mi kan lè fúnra ara mi níbí ni pé inú níbí ni wọ́n ní kọ̀ọ̀kan kí ni kọ̀ọ̀kan àìmọ̀wáhù àwọn gan fúnra ara wọn ò torí Ọlọ́run mọ̀ ṣe nǹkan tí wọ́n ń ṣe torí tọrọ kọ́bọ̀ tọ́lọ̀ ní kó mọ jáde látara wípé tẹ́ ẹ bá tẹ̀lé Yunusa a wà pẹ̀lú yín ìjọba náà wà pẹ̀lú yín gbogbo tẹ́ máa ń fẹ́ a ó mọ̀ fún yín a ní àwọn àgbààgbà nílùú wa tó yẹ pé àwọn náà wọ́n lè bá gọ́fúnà sọ̀rọ̀ tó bá bá sọ̀rọ̀ kò gbọ́dọ̀ yẹnu kódà nígbà náà tẹ́ máa sọ ńgbà náà ní pé kò gbọ́dọ̀ yẹnu padà àwọn bàbá wa lágbájá ò gbọ́dọ̀ bá gọ́fúnà sọ̀rọ̀ tó bá ti bá sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ wọn yìí sọ̀rọ̀ tó máa fi ṣeré ẹ̀yin nu ìjọba náà ti kọrin yín jáde ó ní wọn ò gbọ́dọ̀ fadélé wọn ò gbọ́dọ̀ fáwọn Ọ̀yọ́mèsì wọn ò gbọ́dọ̀ gbadélé wọn lórí ojú ò gbọ́dọ̀ tì yín o ẹ sì gbọ́dọ̀ fi agbára yín hàn adúpẹ́ fọ́lọ́run wípé ọ̀rọ̀ tó sọ bí òkú jẹ́ ìwà àti ṣe sí ó ti já sí ìkójẹ lọ́dọ̀ wọn wípé ojú tì yín ojú ó tì yín àwọn tán sì ń pọ̀n yín tán ń rí bí bàbá wọn ò tètè ronú wò wípé tẹ́ ẹ bá sọ láàárọ̀ nǹkan lẹ́ sọ lálẹ́ tàbí tẹ́ ẹ bá sọ lọ́sàn-án nkẹ́ sọ lálẹ́ tẹ́ bá sì sọ lálẹ́ ńgbà tílé ọba ẹ mọ́ yóò yí padà ọ̀pọ̀lọpọ̀ orúkọ tí ẹ fi dá wàhálà lẹ̀ fún wa nílùú Ògbómọ̀ṣọ́ nìyẹn tí ayé rí gẹ́gẹ́ bí ẹni pé ẹ̀yin nìkan ńlẹ̀ mọ̀ ibi tẹ́ bá darí àwọn èèyàn sí iná ni wọ́n gbọ́dọ̀ tẹ̀lé lórí mútómútó mọ̀mọ̀mọ̀mọ̀ iná lẹ́ ṣe tí parapọ̀ tó fi bàjẹ́ tó fi dàrú mọ́ yín lórí ọdọọdún ni wọ́n mọ yí àwọn olóyè padà lápájá kówó jẹ tàmọ̀dó kówó jẹ àwọn nǹkan kan míì tọ́tẹ̀yìn rẹ̀ bọ́ ẹ̀yin lẹ́sìn mọ́ sọ pé Awíkoko lójú ọlọ́rọ̀ nìyí
ọlọ́rọ̀ bá gbọ́ kí ló fẹ́ fi ṣe. Àwa padà wá rí wípé àṣà nìyí, kì í ṣe pé ń wí kúkú lórí òdodo, ẹ̀ ń wí torí ìfẹ́ inú yín ni. Èyí náà ni àwọn tọ̀hún náà rí lára yín tí wọ́n lérò wípé bóyá yìí gangan lẹ gbé ṣe, torí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe láàrin wa gan nílùú. Àwa tẹ̀ máa ń lérò wípé bóyá yìí gangan lẹ gbé Ṣèyí Mákindé kalẹ̀ ni. Ó jẹ́ pé gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe tí ò bá sọwọ́ yín bẹ́ẹ̀, Ṣèyí Mákindé kò ní lè ṣe. Ìyẹn gangan làwọn náà wò, ẹ fi rí pé àwọn ti recruit yín, àwọn ó ṣe tó bá wù wọ́n, ẹ fi wọ́n mú Yunusa, ẹ fi wọ́n kì í mẹ́sàn-án mẹ́wàá, tó fi wá di pé Yunusa ó fi wọ́n lọ síwájú ọ̀wọ́ adé láti máa jókòó sọ̀rọ̀ láì ṣàpọ́nlé fún un, torí pé ó ti fọkàn sí pé Ṣèyí Mákindé digbí ló wà lẹ́yìn òun tó ń bá ṣe àṣegbé ni. Kó tó dìgbà náà ó ní òde kan tó lọ tó jókòó tó ti sọ pé ọ̀wọ́ adé mùsùlùmí ni Abdul Hakimi ló ní mọ́sálásí àwọn lè tẹ̀lé tiẹ̀, àmọ́ wọn lè tẹ̀lé kèfèrí kan tó sọ pé òun ní mọ́sálásí. Àwọn ọ̀fẹ́ mẹ́rin tí ń pè ní kèfèrí, àmọ́ tí wọ́n bá bí dáa, tí wọ́n bá bí pọ̀rí mọ́ pọ́pọ̀ rẹ̀ dáa, kọjáde kó sọ pé lágbájá báyìí lòun bá wípé kèfèrí ni. Lọ́wọ́lọ́wọ́ bá ti ṣe wà yìí, òun fi ń dẹ ọ lójú wípé gbogbo àwọn ọ̀rọ̀ tó ti sọ lóṣù 6, 7, 8, 9, 10 sẹ́yìn kó tó di pa lọ sí kóòtù, wọn ò bí pọ̀rí mọ́ pọ́pọ̀ rẹ̀ dáa. 17 rẹ̀ wàláì kò tó bẹ́ẹ̀. tó bá tó bẹ́ẹ̀ kó fijọ́ kan kó lu ohun yẹn ahọ́n yẹn fúnjọ́ kan oṣù, wàá mọ̀ wípé Ògbómọ̀ṣọ́ ti múra rẹ̀ kalẹ̀ dáadáa. Torí bí tí o bá ọ̀rọ̀ ara rẹ̀ dé ní ìsìn, tí a bá mú ẹlù dáadáa, tá a bá gbé ọkọ́, tá a bá fi hàn gbogbo ayé pẹ́ni tó fẹ́ dógun lẹ̀ ní, tá a mú ẹlù gidi, tá a bá gbé ọkọ́ báyìí, tá a fokùn kọ́ ọlọ́run báyìí, tá a fi hàn gbogbo ayé pẹ́ni tó fẹ́ dá wàhálà lẹ́lù nìyí. Ẹ̀yin ọ̀gbọ́n tó sọ pé ká mọ̀ pààyàn kiri ni. Èmi retí, mo ṣe sùúrù fún ọ láti ìgbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ pé màá rí wípé bóyá ọjọ́ kejì àbí ọjọ́ kẹta tán ti sọ pé ọ̀la ni ọ̀túnla nìyẹn, wàá tún lè tẹ̀yìn ọ̀rọ̀ rẹ wípé ẹni tó bá fi lè announce ẹwọ́ pa ni. Ẹ̀yin náà ti lùfín o, torí pé ẹ̀yin náà ti dá rọ́bítà sílẹ̀. Àwọn ọ̀gá rẹ̀ náà sì ní kí ló wá kù tá a bá ṣe ní ìsìn, àwọn yóò kó gbogbo yín ní ìsìn ká lọ fẹ̀yìn ti àgbá, àbí ṣé ká tẹ̀yìn lẹ̀ ká kọbẹ̀ bọ̀ yín nínú ká máa fi bísímìláì ní ká kó fẹ̀ kan gbìyìn kẹ mọ́kù ní gífà. Èyí tẹ́ bá fẹ́ ṣe pè lára yín ní ìsìn, torí wọ́n ní ìmáàmù pààyàn inú sì mọ́rù nǹkan tán máa ké sí ìtàn bá fẹ́ pa. Bẹ́ẹ̀ bísímìláì ni a bá ké sí wọn lọ́rùn ni tá fi dú wọn ni, àbí subhanallahi láàbá ṣe ni tó máa fẹ́ kọ̀bẹ̀ bọ̀ wọ́n lọ́rùn. Ọ̀rọ̀ wọn ti tó kún ojú wọn, torí pé wọ́n ti dá rọ́bítà lẹ̀ láti ìgbà tí wọn ò tí ì bí wọ gangan fúnra ara rẹ̀. Ó torí pé àwọn náà ẹsẹ̀ wá gbé tí wọ́n lẹ̀, kì í ṣe pé láàrin ìṣẹ́jú kan síra wọn gẹ́gẹ́ bí fàtọ́wá tiẹ̀ tó ṣe lórí múmbà ní o. Eléyìí ju wọ̀gàn lọ́jọ́ orí lọ, torí tí a ò bá tì í, ìgbà tán fi dá rọ́bítà lẹ̀ yóò máa ṣe déédéé ọjọ́ orí báàmì rẹ̀, tó fi wá di wípé àwọn míì wá fi ń dá mi kalẹ̀ ní ìsìn láti pé wọ́n fẹ́ fi compete pẹ̀lú rọ́bítà. Àti ẹ̀mọ̀ pé gẹ́gẹ́ bí wọ́n náà ṣe máa ń sọ lórí múmbà rí pé they play, pé wọ́n ṣe ń ṣeré lọ́wọ́ ni, eré ọmọdé ni wọ́n ń ṣe lọ́wọ́. ní tí mo kàn fẹ́ kí o lọ rí kí ẹ lọ rí mọ̀ ò ní wípé àbáwọ̀ wádé ẹ ti fara kásá látara gbígbà fún Yunusa wa máa ṣe tó bá wù nílùú Ọ̀yọ́ tó fi di pé lórí ìjòkó náà Yunusa ti fi rin yín fín mo sì sọ́njọ́ náà mo ní yóò lẹ́yìn ọ̀rọ̀ yìí ò yọ lẹ́yìn àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run ó ti lẹ́yìn báyìí ìntẹ́ lérò pé kò lè ṣeé ṣe Ọlọ́run padà ní kó ṣeé ṣe so gbórúkọ rí jáde fún yín ni àbọ̀jẹ́ nǹkan tó bà yín ní orúkọ jẹ́
bákan méjì ń fi dá wa lójú pé pẹ̀lú ògo Ọlọ́run ní apá kejì fídíò yìí ẹ ó mọ̀ gbọ́ bí n tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ bí ó bá gbé orúkọ Ọwọ́ Adégani tàbọ̀ bá mú wálẹ̀ ẹ ó mọ̀ gbọ́ àti àwọn nǹkan tó yẹ kán ṣe tí orúkọ wọn tó ga yẹn tí ò fi ní jábọ́ tàbí orúkọ wọn tó ti jábọ́ bí ó ṣe tó padà lóòkè sí Ọlọ́run àwọlá bó ṣe ń jẹ́ òun yóò jẹ́ kí akíjímà ayọ̀. Èyí ni láti sọ fún yín wípé àwọn nǹkan bíi ijọ́ mélòó kan tí Ọlọ́run pé kí n wá sórí online àwọn tó súnmọ́ mi lè mọ àwọn ìtumọ̀ díẹ̀ nínú rẹ̀. Ìní àdéhùn tí mo ṣe wípé gbogbo àwọn olólùfẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ wípé láàrin wọn pẹ̀lú Ọlọ́run náà fi ń ṣe kí wọn fi àbòsí ṣe. Màá ní ìjókòó àdúrà fún wọn ní àwọn ọlọ́jọ́ díẹ̀ ó lè ṣe kí n fi kún un mo fi ọjọ́ kún un mo sì ṣe gẹ́gẹ́ bí àdéhùn mi síwájú Ọlọ́run ọba. Èmi ti mú tèmi ṣẹ. Ìwọ dáníyàn rẹ bá dá sílùú Ògbómọ̀ṣọ́ tó o bá ro láburú nípa ìlú Ògbómọ̀ṣọ́ ọwọ́ alábẹ́ àdúrà yìí dàníyàn sí i lọ́ba níka ló ń ṣàdúrà kalẹ̀. Èmi náà sì nípìn ń bẹ̀ torí pé láti inú ọkàn mi sọ́dọ̀ Ọlọ́run ọba mo dúró ti ìlú yìí mo sì dúró sórí òdodo. Èròǹgbà mi ni tí sì ń dùn mí lọ́kàn nìyí. Sọ fọ́lọ́run búrẹ́dì àtomi tútù òun náà ló fi ṣe sàrà fáwọn aláìní. Pẹ̀lú ògo Ọlọ́run a ó rí ìyanu nípa rẹ̀. Bákan náà mo ṣe àdéhùn wípé gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń bú mi tó ń ṣe kí níhun àyè pé ti kúrò ń bẹ̀ ní ìsìn. Mo ti kó fáìlì wọn mo ti kó síwájú Ọlọ́run ọba. Ṣe rí ti yín yẹn kì í ṣe pé short time kọ́ ni long time lọ́rọ̀ títí yín torí mo ti parí ọ̀kan lé yín lórí báyìí kí n tó bọ́ sórí agbègbè láti pé kí n máa sọ̀rọ̀. Àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo tí Ọlọ́run máa fi wó ọ̀tá yóò fi bá mi wó gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀tá ìlú Ògbómọ̀ṣọ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀tá Ṣọ̀ún, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀tá Lọ́baníkà. Pẹ̀lú ògo Ọlọ́run gbogbo tí Ọlọ́run bá fi wó ọ̀tá Ọlọ́run bá yóò bá mi fi wó yín. Gẹ́gẹ́ bí mo ti sọ tí yín ò ní expiring date. Ọlọ́run fi rọ̀ mí lọ́rùn. Ọlọ́run ọba ó fi rọ̀ mí lọ́rùn. Mi ò sì ní yẹ ṣe bí ọwọ́ yín bá ṣe gùn mọ́ bá níyàn yín bá ṣe mọ́ tó lórí mi bí n tẹ́ ń sọ sí bá ṣe tó irú ìyàtọ̀ Ọlọ́run bá máa fi jẹ irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lódìdí kò ní dínkù bẹ́ẹ̀ ṣe di ẹrù yín bí ó ṣe gbé fún yín nù. Torí pé mi ò wù yín o èmi mi ò ṣẹ̀yìn o ọ̀rọ̀ ìlú ni mò ń sọ. Gbogbo ẹni tó bá sì lóhùn bá ń bínú Lọ́baníkà ní ìsìn tí lẹ́yìn tẹ́ wà nínú ìgboro Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ bá ní Lọ́baníkà nínú rẹ̀ ń bí yín ní ìsìn rọ́lẹ̀ pa ìlú lẹ̀ ṣe alábòsí ni yín. Torí ẹ ó sọ nǹkan tí Lọ́baníkà bá ṣe fún yín. Ṣé Yunusa must go tí mò ń sọ ní ń dùn yín? Àbí kẹ́ mọ́ lọ́rí mọ́ gbowó kálẹ̀ káàkiri mọ́ kẹ́dẹ́ ká jókòó síbi òdodo bí ìdájọ́ náà ni ká jókòó ti ìdájọ́ kọ́lọ́run bá kó fún aláṣeyọrí lórí ẹ̀. Ṣé ni mo fi wá déyàn burúkú sí n tí mú ni yóò mú yín. N tí mò ń sọ ni pé èpè ilẹ̀ bẹ̀rù ẹ ò bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run tẹ̀ wá bẹ̀rù ni mo wá fi síwájú yín ní ìsìn pé ẹ̀yin nu Ọlọ́run nu. Bàbá wọn wádé ẹ kú palẹ̀mọ́ part 2 fídíò yìí láti pé kí n ṣe àwọn àlàyé níwọ̀nba fún yín. Ọlọ́run ọba yóò kún gbogbo wa. A ó ṣe Jímọ̀ ayọ̀. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.